nígbà tí ọba wá wàjà, or let me say ọba kú ni, because tọ́ba bá wàjà ńlẹ̀ Yorùbá ó láwọn orò nǹkan máa ṣe nǹkan tá fi máa mọ̀ pé ọba ò kú, ó wàjà ni, because ọba kì í kú ńlẹ̀ Yorùbá. Àmọ́ ilé ẹ̀yà sọ pé ó kú ni, because ìjọ tán kú yẹn náà bẹ̀rẹ̀ sí ní gbé òkú ọba káàkiri gbogbo everywhere tán dẹ̀ lọ sìn wọ́n bẹ́ẹ̀ bí ẹni pé ordinary person ló kú. Nílẹ̀ Yorùbá bá a ṣe ń sin òkú èèyàn kọ́ la ṣe ń sin òkú ọba. Ó ní orò tó yẹ kán ṣe. Tẹ́ bá wo ńgbà tó bá wá wàjà ní Ọ̀yọ́, àwọn Muslim tá à ń sọ yìí náà wọ́n gbé ìgbésẹ̀. Ọ̀rọ̀ yẹn tàn gan ní gbogbo ìgbà yẹn tó yẹ pé àwa ganjọ́ ìta lápadà lọ́jọ́ yẹn wọn ní Ọ̀yọ́. Gbogbo àwọn ará Ọ̀yọ́ sì dúró, gbogbo àwọn oníṣẹ̀ṣe wọ́n dúró, wọn ò gbà tó fi jẹ́ pé àwọn náà padà ṣe orò, wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe pátá fún ọba. Because tí ọba bá wàjà ó láwọn nǹkan téèyàn gbọ́dọ̀ ṣe, àwọn orò tó yẹ pé of course èèyàn ò lè sọ ń ta, àmọ́ kò sí ibì kankan tí wọ́n ti ń gé orí ọba. Kò sí ibi kò sí orò kankan tán fẹ́ ṣe táwọn ẹbí ọba ò ní mọ̀ sí. That's it. Kò sí. Ẹ ní láti understand pé gbogbo àwọn àhesọ ọ̀rọ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ of recent ni. It's not up to 200 years ago tí gbogbo ọ̀rọ̀ yìí on yí ọ̀rọ̀ Yorùbá wọ́n yí padà, because number one, the Yoruba people love to exaggerate. Tá bá ń sọ oríkì, tá bá ń kí oríkì èèyàn náà, kìnìkan kò rẹ́ni bájà mọ́, ó fògiri mọ́ra ikú, so possible kéèyàn, but wọ́n exaggerate how powerful the person is. Ẹ wo oríkì Aláàfin wa, ọmọ ọkú, ọmọ àrùn, ọmọ ẹjọ́, ọmọ òfò, ọmọ àdánù, ọmọ ọkú. So àwọn èèyàn kí wá ń kì í délẹ̀ mọ̀ pé ọmọ ikú tí kú ò lè pa, ìparí ẹ̀ nìyẹn o. Àmọ́ ibi ọmọ ọkú, ọmọ àrùn, ọmọ àdábá òde kìíní kan, ibẹ̀ làwọn èèyàn máa ń categorize lé lórí, lọ́ máa exaggerate. But what they are trying to say is that Aláàfin ikú bàbá yèyé is a son of death. So ikú ò lè pa, àrùn ò lè ṣe, nǹkan ibi ò lè mú. Torí Aláàfin fúnra ẹ̀ ṣe èèyàn lásán mọ́. Gbogbo orò tó yẹ kán ṣe fọ́ba wọ́n ti ṣe fún pé. So oríkì ni. What am I trying to say is that oríkì Yorùbá we exaggerate. So tó bá dẹ̀ ti ń sọ láti ẹnu èèyàn kan sí èèyàn, ẹni tó gbọ́ lẹ́nu èèyàn kan yẹn, òun náà fẹ́ exaggerate, á fi tiẹ̀ kún. Òun ni ọ̀rọ̀ wọ́n máa ń tọ́ba bá kú wọ́n máa ń gé orí ẹ̀, wọ́n máa ń jẹ ọkàn ẹ̀, wọ́n máa ń ṣe kinní kan, irọ́ ni gbogbo ẹ̀. Kò sí orò kankan tán fẹ́ ṣe fún ọba tó involve kan gé any part of the king for anything.